ọpẹ́ o àwọn dókítà ti rán nǹkan ọmọkùnrin tó gé nǹkan ọmọkùnrin rẹ̀ dànù nípínlẹ̀ Borno. Àwọn dókítà tó wà ní General Hospital Bama nípínlẹ̀ Borno ti ṣe àṣeyọrí tálákàn ṣepo lórí ríran nǹkan ọmọkùnrin arákùnrin tó fẹ́ para rẹ̀ dànù. Arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Mudu Isa, ẹni ọmọ 50 ọdún tó ń gbé ní agbègbè Bama, níròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé ó fẹ́ ṣekú para rẹ̀ pẹ̀lú bó ṣe gúnra rẹ̀ lọ́bẹ níkùn lẹ́ẹ̀mẹ́ta kó tó di pé ó gé nǹkan ọmọkùnrin rẹ̀ dànù nítorí pé ìyàwó rẹ̀ kọ̀ láti padà sílé lẹ́yìn tó ti kọ̀ ọ́ sílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí rẹ̀ múlẹ̀, àwọn dókítà gbé ìgbésẹ̀ yàjóyàjó láti rán nǹkan ọmọkùnrin arákùnrin náà padà láti fi dáàbò bo ẹ̀mí rẹ̀. Àwọn dókítà ti wá jábọ̀ pé Isa ti ń padà bọ̀ sípò díẹ̀díẹ̀ báyìí o. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa fẹ́ràn rẹ̀, ẹ máa pín ká, ẹ sì máa fòròǹgbà yín sábàlá àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.